àánú ẹ ò ní ṣoore ṣe. Gbogbo ẹ̀yin olójú àánú lẹ́ẹ̀kan sí mo ṣe ládùúrà pé ẹ ò ní ṣoore ṣe. Oríyọmí mọ̀ ṣoore ṣe o. Naomi ṣoore ṣe. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ. Mo ní Oríyọmí Hamzat mo ló ṣi oore ṣe. Bákan náà ni Naomi ṣi oore ṣe. Ṣé oore ti yá sáré dibi náà nìyẹn? Kí ló dé tí àwa ọmọ èèyàn máa ń sáré sọ oore dibi? Máwọn ṣoore lọ́wọ́. Ṣoore ò fẹ́ ṣoore mọ́. Gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú láti gbégbá oore ṣíṣe. Ṣé ti Alhaji Oríyọmí Hamzat yìí? Ṣé ó jẹ́ kí wọ́n ó tẹ̀síwájú nínú ìmọ̀ ṣe oore ni àbí yóò ní kí wọ́n ó mọ̀ ṣe mọ́? Ṣé oore tí Naomi ti ń ṣe bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí kìí ṣe léyìí ló kọ́kọ́ ṣe láyé ẹ̀? Ṣé n tó ṣẹlẹ̀ sí lọ́wọ́ yìí ṣé yóò jẹ́ kí Naomi ó mọ̀ tẹ̀síwájú nínú oore tó ń ṣe ni àbí yóò dáwọ́ oore dúró? Mo wá ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi àti màmá mi àtẹ̀gbọ́n mi tẹ́ ń wò mí. Ṣé déédéé ń tó ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat yìí àti olórí Naomi yìí, irú ẹ̀kọ́ wo lẹ kọ́ ń bẹ̀? Ǹjẹ́ yóò jẹ́ kẹ́ ẹ túmọ̀ tẹ̀síwájú nínú oore ṣíṣe ni àbí kò ní jẹ́ oṣoore mọ́? Ọlọ́run lágbára púpọ̀ gan. Ọba dákẹ́dájọ́ lọ́lọ́run. Ọba dákẹ́fèsì lọ́lọ́run. Gbogbo ẹ̀yin tí ọmọ yín kú nínú incident tí wọ́n ṣẹlẹ̀ nílùú Ìbàdàn, kì í ṣe pa fi ń yọ̀ yín. Mo fẹ́ kẹ́ ẹ lọ nígbàgbọ́ kan o. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ kọ́ ọmọ yín lọ síbi àpèjẹ yẹn, mo fẹ́ kí gbogbo yín ó lọ nígbàgbọ́ kan. Kì í ṣe pa fi ń yọ̀ yín, àmọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ di gbólóhùn tí mo fẹ́ sọ yìí mú. Ọmọ tí ẹ bí tí ẹ gbé lọ síbi àpèjẹ yẹn tọ́lọ́run ní kí ọlọ́jọ́ ó dé bá, ó ní tọ́lọ́run fi ṣe nu ayé yín. Ó ṣeé ṣe kó jẹ́ sí pé ọmọ tí ó ṣekú pa yín nìyẹn o. Ó ṣeé ṣe kó jẹ́ sí pé nínú ọmọ tẹ́ ẹ bí tí ó ràn yín lẹ́wọ̀n nìyẹn. Ó ṣeé ṣe kó jẹ́ sí pé nínú ọmọ tẹ́ ẹ bí tí ó mú àkóbá àdá bá yín lọ́jọ́ alẹ́ yín nìyẹn. Ó ṣeé ṣe kó jẹ́ sí wípé nínú àwọn ọmọ tẹ́ ò ní jèrè nínú ìtẹ́ bí lọ́lọ́run mú kù yẹn o. Èmi máa sọ lórí ètò mi dáadáa pé hunaka qadar wa hunaka sabab. Ìta ń pè ní sábàbí ń bẹ o, ìta ń pè ní kádàrá ń bẹ o. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ṣàpàdánù àwọn ọmọ yín, mo fẹ́ kẹ́ ẹ di kẹ́límọ̀ yìí mú o. Ìta ń pè ní kádàrá ó ń bẹ o. Bákan náà ni ìta ń pè ní sábàbí ó ń bẹ. Kádàrá ni pé ẹ fojú sunkún ọmọ. Kádàrá ni pé ọmọ yín tó kú nínú àwọn ọmọ yín òun, kádàrá ni wípé yóò kú. Ó ti ń bẹ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé ìjọ báyìí, oṣù báyìí, ọ̀sẹ̀ báyìí, wákàtí báyìí, àkókò báyìí lọmọ yẹn ó lò láyé. Ẹ gbọ́ mi dáadáa, ó ti wà nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. Ó wá kù ẹni tọ́lọ́, ó wá kù kádàrá ti dúró àbí? Kádàrá ó ti dúró nìyẹn, ó wá kù sábàbí. In tó fẹ́ jẹ́ sábàbí tí nǹkan yẹn ó fi ṣẹlẹ̀ lókù. Ọlọ́run wá lo Naomi àti Oríyọmí Hamzat. Ọlọ́run lo àwọn méjèèjì papọ̀ fún sábàbí. Ẹ̀yin abiyamọ tí Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ó fojú sunkún ọmọ. Àmọ́rú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn,
mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ní lọ́kàn wípé ewé kankan ò ní jábọ́ lára igi kọ́ba mi òkè ó mọ̀ sí. ma shi'ta kana wa illam asha wa ma shi'tu illam tasha lam yakun. ntọ́lọ́run bá fẹ́ kó ṣe ni ó ṣe o, ntọ́lọ́run ò bá fẹ́ kó ṣe kò lè ṣe. tọmọ náà bá sùn, àwọn ọmọ tẹ́ ẹ pàdánù yẹn níbi ìṣẹ̀lẹ̀ Oríyọmí Hamzat àbí ìṣẹ̀lẹ̀ tí Naomi pe àpèjẹ àwọn ọmọ kéékèèké tí àwọn ọmọ yẹn kú níbẹ̀. ẹjọ́ irú ọmọ tó ṣaláìsí níbẹ̀ yẹn, tọmọ náà bó bá wà nínú ilé tí ò sí nǹkan kan tó ṣe látalẹ́ tó bá sùn tí ò bá jí mọ́ ńkọ́. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ di ọ̀rọ̀ méjì yìí mú pé kádàrá ń bẹ, sábàbí náà sì ń bẹ. sábàbí ni wípé ẹ bí àwọn ọmọ yẹn àmẹ́ ẹ̀ lè jèrè wọn. wọ́n wálé ayé lọ́jọ́ kan báyìí, tó bá dijọ́ báyìí wọ́n ó kúrò nínú ayé yẹn, àmọ́ àwọn tí máa lò gẹ́gẹ́ bí onísábàbí táwọn ọmọ yẹn ó fi kú àwọn báyìí ni. Ọlọ́run mọ́ fi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lásìkò yìí, mo bí Ọlọ́run sínú ayé yín àtayé tèmi náà. Ọlọ́run mọ́ fi mí ṣe sábàbí aburú, mọ́ fi mí ṣe sábàbí ìbànújẹ́, mọ́ fi mí ṣe sábàbí mọ́ lè gbàgbé láburú nínú ayé àwọn ẹ̀dá. Ọlọ́run lu àwọn pípù yìí gẹ́gẹ́ bí onísábàbí ni Ọlọ́run ti kọ́pọ́ ọmọ rẹ̀ ó kú. Ọlọ́run ti kọ́pọ́ fojú sunkún ọmọ náà. Ọlọ́run dákun mo bì ọ́, gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, Ọlọ́run bá wa rọ́ wọn lójú. gbogbo àwa tí yà ò nípìn ń bẹ̀, Ọlọ́run mo bì ọ́, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ láǹfààní àti máa wò mí lórí ètò yìí, àtèmi àtẹ̀yin a ò ní fojú sunkún ọmọ. àwọn tíṣẹ̀lẹ̀ yẹn kàn, Ọlọ́run bá wa tù wọ́n lọ́kàn, bá wa ràn wọ́n lójú. àwọn tó kù lọ́wọ́ wọn, Ọlọ́run jẹ́ wọn dìgbà, Ọlọ́run jẹ́ wọn dìrú, Ọlọ́run jẹ́ wọn jẹ́ èèyàn mọ́ wọn lọ́wọ́, má jẹ́ tó fojú sunkún ọmọ mọ́. èyí làkọ́kọ́ èyí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin òbí, ẹ̀yin abiyamọ tọ́lọ́ ní kẹ́ ẹ pàdánù ọmọ yín nínú ìṣẹ̀lẹ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ di pọ́ìntì yìí mú. nǹkan kan ò ní ṣe láì nágbára Ọlọ́run níbẹ̀. Ọlọ́run dákẹ́, ó fọwọ́ lẹ́rún, ó kúkú ń wò, ó ti ń wò wá. gbogbo fọ́tò bí ó ṣe jẹ́, bí ó ṣe rìn, ó ti wà ní àkọọ́lẹ̀ wa. wọ́n nígbà tí wọ́n dá wa tán, wọ́n nígbà tí wọ́n ṣẹ̀dá wa tán, Ọlọ́run gbá àwọn màláíkà kan dìde, wọ́n ní kán lọ kọ́ ń tá a máa jẹ́ láyé, wọ́n ní kán lọ kọ́ ń tá a máa jẹ láyé, gbogbo ohun tá a máa dà nínú ayé wọ́n ní kí wọ́n lọ kọ́. wọ́n ní ọjọ́ tí a wá nínú ayé wọ́n ní kí wọ́n kọ́, ọjọ́ tí a máa lò nínú ayé wọ́n ní kí wọ́n kọ́, ọjọ́ tá a kò nínú ayé wọ́n ní kí wọ́n kọ́. gbogbo ẹ̀ náà àwọn màláíkà ti kọ́ lẹ̀. ntí Ọlọ́run àwọn màláíkà kọ sílẹ̀ nípa ọ̀rọ̀ àwọn ọmọ yín tẹ́ pàdánù yẹn ni òun náà ló ṣẹ o. ẹ lọ mú kúrò lọ́kàn yín wípé bóyá Alhaji Oríyọmí Hamzat ló pa yín lọ́mọ àbí Naomi ló pa yín lọ́mọ. ẹ jẹ́ ẹ lọ ha ìgbàgbọ́ yẹn, ìgbàgbọ́ tí ò dá yẹn, mo fọlọ́run bẹ̀ yín, ẹ lọ ha kúrò lọ́kàn yín. ẹ dákun gbogbo ẹni tó bá ń wò mí lọ́sàn-án yìí, mo fọlọ́run mo fi bẹ̀ yín, ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì nínú wa, mo fi Jésù Kristi mo fi bẹ̀ ọ́, bá mi share program yìí, bá mi share program yìí dáadáa. ẹ jọ̀ọ́ gbogbo ọwọ́ tó bá mi share rẹ̀ ò ní fojú sunkún ọmọ. ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí nínú wa, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo fànẹ́ Muhammad, mo fọlọ́run mo fi bẹ̀ yín, ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó lọ dáadáa, ẹ jẹ́ kó lọ, ẹ bá mi share rẹ̀ sí gbogbo àwọn èèyàn, ẹ jẹ́ ó rìn dáadáa. mo ṣe ládùúrà fún ọwọ́ tó bá láǹfààní àti máa bá mi share program yẹn, pé gbogbo ìtọ́ lò nínú ayé ò ní fọwọ́ rẹ gbọ́mọsìn. gbogbo ẹ̀yin abiyamọ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí, Ọlọ́run ó bá wa rọ̀ yín lójú, Ọlọ́run ó bá wa rọ̀ yín lọ́kàn. ọmọ tútù ojú léyìí tí ó bá yín dọjú alẹ́, Ọlọ́run á fi rọ́pò fún yín. ẹ lọ há kò lọ́kàn yín pé nìkan ló pa yín lọ́mọ. ẹ lọ há kò nínú ìgbàgbọ́ yín pé nìkan ló pa yín lọ́mọ o.
bọ́lọ̀ ń ṣe kọ́ pé ní àjò àwọn ọmọ yẹn ṣe máa rìn nìyẹn. ṣe bí agbọ́ṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Èkìtì nígbà kan táìmọye àwọn èèyàn tí wọ́n lé bí 100 tí wọ́n wà nínú church tí àwọn kan dẹ̀ wọlé sí wọ́n dẹ̀ pa gbogbo wọn. aṣàgbọ́ sí ayé ò mọ̀ parẹ́, ayé ń lọ náà ni. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí, mo fọlọ́n bẹ̀ yín ẹ lọ há kúrò lọ́kàn yín pé ẹnìkan ló pa yín lọ́mọ. Ọlọ́run ó bá wa rọ yín lójú, Ọlọ́run á fọmọ ọdún náà mi àtúnfi rọ́pò fún yín. gbogbo àwọn tó kù lọ́wọ́ yín ẹ̀ tún ní fojú sunkún wọn mọ́. àkọ́kọ́ ọ̀rọ̀ mi nìyẹn, ẹ dì í mú. ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ṣé ire a máa dibi ni? ṣé ire ó máa ń dibi ni? ṣé ká fẹ́ sọ wípé nítorí Yomi Amzat ṣe n tí Naomi ṣe ṣáà fẹ́ sọ wípé ire tí wọ́n ṣe dibi? ẹ jọ̀ọ́ kí n tó máa lọ, gbogbo ẹ̀yin pásítọ̀ olórí burúkú, gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ̀ ní látúbọ̀tán rí, tẹ́ ẹ̀ mú mẹ́sẹ̀jì orí burúkú wá. mo gbọ́ mẹ́sẹ̀jì pásítọ̀ kan ní àárọ̀ yìí tó ń sọ pé àṣebò ń sọ fún yín pé Naomi wà nú ẹgbẹ́, ó sọ fún yín, ẹ̀yin ò gbọ́ ni òun ti sọ wípé Oríyọmí pé ìṣòro ń bọ̀ fún, kíní kan ń bọ̀ fún. kí ló dé tẹ́yin ò kí ń ríran tó dáa séyàn, ẹ kí ń ríran tó dáa sọ́mọlàkejì yín, á jẹ́ pé ìran tí ò dáa. ṣé ẹ ti ń ṣe èrè ni? àbórí yín ti burú ni? ẹ̀yin ò ríran pé èèyàn lówó, ẹ̀yin ò níran pé èèyàn jẹ́ èèyàn, ẹ̀yin ò ríran pé èèyàn níláárí, ẹ̀yin ò rí fíṣàn pé èèyàn ní lọ síwájú, ẹ̀yin ò rí fíṣàn pé ohun rẹ̀ sọ nínú ayé èèyàn. àfi kẹ́ ẹ mọ́ ríran. kí ló kọ́ pásọ̀ yẹn bá ti bẹ́ẹ̀ tán, àbí kí ni kan náà ń pe pásọ̀ yẹn? ẹ̀yin ìrìn aburú ó lẹ́ ń rí. pásítọ̀ yẹn sọ lẹ́nu tiẹ̀, ó ní Naomi wà nínú ẹgbẹ́ ayé, kíní kan ṣe bí n tó pamọ́ ojú Ọlọ́run tó. àkọ́kọ́ nínú information tá a gbọ́, wúmà yìí kì í ṣàkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ ṣe leléyìí. Brother Lukman, long time. God bless you my brother. ó ní rí ṣòro lágbára Ọlọ́run. gbogbo ìṣòro tó bá dojú kọ ẹ wá borí ẹ. Ọlọ́run wọlá dáadáa tó ń ṣe sí mi. Brother Lukman, ó ní ṣubú lójijì. ọlá níbi. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, láti pé kí pásítọ̀ wa máa mú ọ̀rọ̀ burúkú wá tí ò ṣeé gbọ́, pé ẹni ẹlẹ́ni wà nínú ẹgbẹ́ ayé, wà nínú ẹgbẹ́ ayé kan. olórí burúkú ara yín náà nígbà tí gbin ọ̀run kú, gbogbo yín náà lẹ sọ pé wà nínú ẹgbẹ́ ayé kan. kí ló dé tó yá sí pé ìròyìn ayọ̀ kì í jáde látẹnu tiyín, àfi ìròyìn ìbànújẹ́. ìròyìn ìdùnnú ò jáde lẹ́nu yín, àfi ìròyìn ẹkún. ilé ẹlẹ́ni tó ti ń dùn, àfi kẹ́ ẹ sọ̀kò ìbànújẹ́ síbẹ̀. kí ló dé ẹ̀yin pásọ̀ oníran òfò? àìmọye ìran tẹ́ ẹ sì rí wá sẹ́rí sí wa ní Nàìjíríà kò ṣẹ o. Àríyá mama, God bless you my lovely mommy. bọ́dà mi àjọ àfàtàyọ̀ Ọlárẹ̀wájú, mo kí yín sà. ìyá mi Olúwùmí Ìdáyà Kókó, mo kí yín màmá. aburú ò ní tọ́ sí yín tọmọtọmọ. ẹni tẹ́ ẹ bá ríran aburú sí, ẹ fàdúrà tí fún un. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Amzat nípa ti kóòtù tí wọ́n wà yìí, wàláhì mo ti rí.
mo lálàá kan níjẹta mọ́júmọ́ àná. Àlá náà lágbára gan. Kódà níbi tí àlá yẹn lágbára dé, mo lálàá yẹn wípé bọ́n ṣe gbé àlá yẹn wá fún mi, mo lálàá wípé Oríyọmí Hamzat wà nínú ìṣòro. Ipò wà láàrin bí àwọn DSS, ipò wọn wá ń tọ́jọ rẹ̀. Ipò lórí ibi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ yẹn, ipò wá faint. Mo wá ní àwọn ọlọ́pàá yẹn, àwọn DSS yẹn lójú àlá yẹn, wallahi summa billahi lazim. Mo búra pẹ̀lú ọjọ́ tó kèmí nìkan àtọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Mo wá ní àwọn ọlọ́pàá yẹn, àwọn DSS yẹn wá ń sọ f'Oríyọmí Hamzat pé ìwọ Ọlọ́run mú ẹ wá fún wa. Ọlọ́run mú ẹ lé wa lọ́wọ́. Gbogbo fìlègè àṣójù báyìí lọ. Gbogbo ìhà ilẹ̀ àṣójù báyìí lọ. A ti ń wá ẹ tipẹ́. A ti fẹ́ k'Ọlọ́run mú ẹ lé wa lọ́wọ́ tipẹ́. A ti ń expect ọjọ́ èní tipẹ́. But Ọlọ́run ti mú ìyá ẹ lénìí. A máa jẹ́ kó rí ayé. Mo ní àwọn DSS yẹn sọ lójú àlá mi. Wọ́n sọ ní sọ wípé Ọlọ́run mú ẹ, ẹni tá a ti ń dẹ̀, tá a ti ń wá, ẹni tá a fẹ́ kó ṣìṣe ni ẹ́, ẹni tí ẹ pa ti ń wá mistake ẹ̀, tá a fẹ́ get ẹ̀ tipẹ́ lọ́jọ́ tó ti pẹ́ ni ẹ́, pọ̀ Ọlọ́run wá jẹ́jà mú ẹ lé wa lọ́wọ́. Lójú ìran mi yẹn, tí n bá purọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ó kù mí, ó kù Ọlọ́run tó ṣẹ̀dá mi. Mo ní lójú ìran mi yẹn, mo ní wọ́n tọ́jọ́ Alhaji Oríyọmí Hamzat pé wọ́n wá da omi sí lára. Mo lẹ́mìí rẹ̀ ò tètè bọ́, mo ní wọ́n wá da nǹkan kan bò ó. Lójú, mo nígbà tí wọ́n fi ṣí nǹkan yẹn bí omi gbóná bí wọ́n dà sí olódì wọn lára. Mo nígbà tí wọ́n fi ṣí ojú wọn pé olódì wọn ti gbẹ̀mí mi. Mo ní mo wá ń sá. Mo ní mo wá pariwo lójú àlá yẹn. Mo ní mo wá ń sá lọ. Mo wá ń sá. Mo wá ń pariwo ìkànnìyàn o, ìkànnìyàn o, ìkànnìyàn o, ìkànnìyàn. Nígbà tí mo jí sáyé tán, mo wá pè ìyàwó mi. Mo wá sọ fún pé ìfẹ́ nǹkan báyà lábàáyé mo mọ̀ láà. Ó wá ní kí n jẹ́ ká ṣàdúrà sí. A ṣàdúrà sí. Pé Ọlọ́run tó bá jẹ́ pé ikú ló kàn f'Oríyọmí Hamzat, Ọlọ́run bá wa yí padà. Tí ìbànújẹ́ kan bá wà f'Oríyọmí Hamzat níwájú àti Naomi, Ọlọ́run bá wa yí padà fún wọn. Nítorí ikú ni mo rí sólódì wọn. Àmọ́ mo bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run dákun má jẹ́ ó já sí kú. Jẹ́ kó já sí, jẹ́ kí ọ̀rọ̀ Oríyọmí Hamzat, jẹ́ kó end síbi ìdùnnú, jẹ́ kó end síbi òbí tí ò ní bọ́ náà kú lọ. Mo ṣàdúrà yẹn. Mo fàníyàn ṣàdúrà, èmi àti ìyàwó mi akún fún bẹ́ẹ̀ lọ́hùn, bẹ́ẹ̀ ni aṣọ́dọ̀pọ̀ ọmọ olóore ò gbọ́dọ̀ jí sípò ká. Ọlọ́run má pa Oríyọmí, má pa Naomi o, toró lóore ni wọn. A dẹ̀ ṣàdúrà yẹn amójú kò mbẹ̀. Nígbà tí mo wá gbọ́ mẹ́sẹ̀jì pé wọ́n gbé wọn lọ sí court, pé wọ́n ti padà gbé wọn lọ court o, wọ́n sentence wọn pé kán lọ wà nínú àhámọ́ kinní kan. Mo wá sọ fún ìyàwó mi, mo ní wo bí tálà yẹn padà yọrí sí. Àlá tí mo lá, mo ní wo ibi tí ó padà yọrí sí. Àmọ́ bí ọpẹ́ náà ṣì ni. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ikú tí ò bá pààyàn tó bá ṣìyàn fìlà, ó jẹ́ kéèyàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìkan tí mo fẹ́ kí gbogbo ayé ó mọ̀ lénìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ mo fọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ bá mi share program yìí, ẹ dákun. Ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like lórí ìkànnì yìí. Ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, ẹ bá mi share program yìí. Ẹ bá mi share fáyé káyé ó gbọ́ dáadáa. Oríyọmí Hamzat, bàbá yìí àárín ọ̀tá ló wà. Ẹni tí ọ̀tá ń wá ṣubú ẹ̀ ni. Ẹni tí ọ̀tá dúró dọjọ́ ẹ̀sìn ẹ̀. Mo fi ọlá wákàtí tí a wà yìí, mo fọlá àṣẹjú tá a wà yìí, mo fọlá àsìkò tá a wà yìí, mo fi bẹ̀ Ọlọ́run,
mo fẹ́ la gbogbo àwọn kìrìsìtẹ́nì tí inú wọn dùn lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn ṣe ọdún mo fi bí Ọlọ́run gbogbo ẹni ọ̀tá tó bá ń dúró dèmí àti ẹ tó bá ń dúró dọjọ́ ẹ̀sìn wa Ọlọ́run bá wa lù wọ́n pa lójijì gbogbo ọ̀tá tó bá ń dúró dọjọ́ àsìn wa gbogbo ọ̀tá tó bá ń dúró dọjọ́ tí a máa ní problem gbogbo ọ̀tá tó bá ń dúró di ọjọ́ tí a máa já há Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ gbogbo ẹnikẹ́ni tá a bí látara obìnrin tó bá ń dúró dọjọ́ ẹ̀sìn mi àti ẹ Ọlọ́run dákun jọ̀ọ́ bá mi fi kú òjijì bá mi fi pa wọ́n àwọn ìjọba Nàìjíríà wọn kì í ṣọ̀rẹ́ àwa mẹ̀kúnnù ọ̀tá àwa mẹ̀kúnnù ni wọ́n kí ló dé tó jẹ́ sí pé gbogbo ẹni tó bá dìde pé òun pìtì mẹ̀kúnnù òun ṣàánú mẹ̀kúnnù òun láàánú mẹ̀kúnnù lójú kí ló dé táwọn ìjọba máa ń dojú ìjà kọ wọn náà question yẹn ni mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá tẹ̀ ń wò mí yìí kí ló dé tó já sí wípé gbogbo ẹni tó bá ń dìde ìrànlọ́wọ́ sí àwa mẹ̀kúnnù gbogbo ẹni tó bá ń ṣàánú àwa mẹ̀kúnnù tó bá ń ronú ọjọ́ ọ̀la wa tó ní pílànì oríire fún wa kí ló dé tíjọba máa ń wá ṣubú wọn kí ló dé tíjọba máa ń fẹ́ pa wọ́n lẹ́kún kí ló dé tíjọba máa ń fẹ́ lẹ́kọ̀ọ́ ìbànújẹ́ sínú ayé wọn àwọn ìjọba yóò ràn wá lọ́wọ́ o wọn ò ṣàánú wa o ebi ń pa wá wọn ò fún wa lóúnjẹ o ìlú bámúbámú ni mo yọ àwo mọ̀ bíbí ń pọmọ ẹlòmíín àwọn ìjọba wa ń kọ o wọ́n gun mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ àwọn ọmọ wọn ò sí Nàìjíríà wọ́n jẹ tó wọ́n mu tó wọ́n pẹ̀lú àwọn ẹbí wọn àwa tá a jẹ́ tálíkà là ń dààmú àwa là ń sọ́fà wọn ò láàánú wa lójú tẹ́nìkan bá tún wá dìde tó bá tún jẹ̀jà dìde pé òun fẹ́ dúró nídùú àti mọ́ ran àwa tálíkà àti mọ́ ṣàánú wa kí ló dé tírú àwọn ẹni bẹ́ẹ̀ mọ́ ń jẹ́ ọ̀tá ìjọba kí ló dé táwọn ìjọba fi mọ́ ń yàn wọ́n sójú gẹ́gẹ́ bí ọ̀tá ṣé ẹ mọ iye ọmọ tó Oríyọmí ń bọ́ Aláàjì Oríyọmí Hamzat gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣé ẹ mọ iye ọmọ tí Oríyọmí ń bọ́ tó ń fún lóúnjẹ ṣé ẹ mọ iye ọmọ òrukàn t'Oríyọmí ní tó ń fún lóúnjẹ ṣé ẹ mọ iye àwọn ọmọ tí wọ́n níyà tí wọ́n ní bàbá tí bàbá wọn ò ní kápá àti tọ́ wọn tí ìyá wọn ò ní kápá àti tọ́ wọn t'Oríyọmí kó wọn sábẹ́ tó sọ wọ́n dọmọ tó ń fún wọn lóúnjẹ tó ń rán wọn lọ ilé ìwé ṣé ẹ mọ iye wọn. inú ilé Oríyọmí kì í ṣe olóṣèlú o kì í ṣe olóṣèlú kì í ṣe kánsẹ́lọ̀ kì í ṣe sínétọ̀ kì í ṣe chairman kì í ṣe gọ́vnà ó sì jẹ́ kí gbogbo àwọn tí wọ́n bá níṣòro ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n níṣòro ìlú Ìbàdàn àti tí kì í ṣe ìlú Ìbàdàn gan wọ́n lọ sunkúnbà àwa náà ṣàmọ́ ń rí i nínú àwọn prógámù tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n níṣòro t'Oríyọmí dẹ̀ máa ń dúró tì wọ́n lórí pé ṣòro wọn wọ́n bọ́ nínú ìṣòro yẹn kí ló dé tó fi jẹ́ pé irú àwọn ẹni báyìí dọ̀tá àjọba kí ló dé tó kọ́ àwọn ìjọba ń fojú ọ̀tá wò àwọn ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nígbà tí wọ́n pa Timothy sínú hòtẹ́ẹ̀lì kan t'Oríyọmí dìde pé àfikẹ́ ṣèdájọ́ tó dáa àwọn ìjọba gbìyànjú àti gbẹ́sẹ̀ lé kéèsì yẹn àìmọye kéèsì bẹ́ẹ̀ táwọn ìjọba ti gbẹ́sẹ̀ lé tẹ́ẹ̀ ní gbọmọ́ Oríyọmí dúró pé sẹ́ẹ̀ àní dandandandandandandan ẹ gbọ́dọ̀ dájọ́ yẹn síbi tó yẹ kẹ́ wà ó ń fọ rere ó ń pariwo ẹni tó ń jà fọ́tọ̀ ọmọ ènìyàn kí ló dé tó jẹ́ ọ̀tá ìjọba kí ló dé tí ìjọba sọ orú àwọn ẹni bẹ́ẹ̀ dọ̀tá òkè tí t'Oríyọmí wà ń tòsí tó lóye Sunday Igboho ṣá ọmọ Adéyẹmọ ọmọ aládìkún owó baba dámì Àjànàkú kọjá amórí nǹkan fìrí nígbà tó dìde tó ń pariwo Yorùbá nation tó ń pariwo pé ìyà ń jáwọn èèyàn mi kí ló dé tó ìjọba fojú ọ̀tá wò ó kí ló dé tí táwọn ìjọba treat ẹ̀ ní treat ọmọ aláìlẹ́rú
sorry ní treat ẹrú wọ́n treat Ìgbòho Òòṣà bí ọmọ aláìléèyàn bí ẹni tí ò réèyàn bí. Kí ló dé tíjọba hate ẹ̀? Kí ló dé tíjọba dislike ẹ̀? Kí ló dé tíjọba náà wọn ò fẹ́ rí? Kí ló dé tíjọba náà wọn ò fẹ́ gbọ́? Àwọn ò fẹ́ gbọ́ ẹni tí Sunday Ìgbòho Òòṣà nítorí pé ojú ló ti tó èèyàn. Ó jẹ́ni tó fẹ́ jà fáwọn mẹ̀kúnnù. Ó jẹ́ni tí ń pariwo pé no sẹ́ àní nítorí àwọn ọmọ ìyá mi ń rí yìí no mi lè faradà mọ́. Kí ló dé tó dọ̀tá àjọba? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n ti dìde lánàá. Abíọ́lá dìde wípé mo fẹ́ jà fẹ́ tọ́ àwọn ọmọ èèyàn, mo fẹ́ sọ ọ́ dẹ̀rọ̀, mo fẹ́ sọ ọ́ dìdùnnú, mo fẹ́ sọ dẹ Yorùbá dẹ̀rọ̀, mo fẹ́ sọ lẹ Yorùbá dìdùnnú, mo fẹ́ mú dùnnú wọlé, mo fẹ́ mú rere wọlé. Kí ló dé tíjọba pa? Àwọn bàbá Awólọ́wọ̀ kí ló dé tíjọba pa wọ́n? Kí ló dé? Ìbéèrè tèmi fẹ́ bi gbogbo ayé nìyẹn. Kí ló dé tí ó sì gbogbo ẹnikẹ́ni tó bá ti dìde as humanity tó jẹ́ni tó ń rí àwọn ọmọ ìyá rẹ̀ bí ara ẹ̀, tó ń gbìyànjú àti gbé ìbànújẹ́ kúrò fáwọn ọmọ ìyá ẹ̀, tó ń gbìyànjú àti múnira kúrò fẹ́yàn, tó ń gbìyànjú pé òun fẹ́ lawọ́, òun fẹ́ ṣàánú àwọn èèyàn, òun fẹ́ máa jẹ́ tọrọtọrọ fáwọn èèyàn. Gbogbo ẹni tó bá ti wà nínú ìṣòro òun rẹ́dí àti máa yọ wọ́n níbẹ̀. Gbogbo ẹni tí wọ́n ń sunkún wọlé ẹ̀ tí ayé ń bẹ̀rín jáde. Kí ló dé tí gbogbo orú àwọn ẹni báyìí ń jẹ́ ọ̀tá àjọba? Kí ló dé tí ìjọba ń jẹ́ ọ̀tá wọn? Mi ò understand. Bí question nìyẹn. Jẹ́jẹ́ Naomi kì í ṣàkọ́kọ́ tí ó ṣe nìyí, ó ti ń ṣe kì í ṣàkọ́kọ́ ni. Alhaji Oríyọmí Hamzat kì í ṣàkọ́kọ́ tí ó ṣe nìyí. Kí ló dé tí wọ́n ṣe yìí bú wọn lọ́wọ́? Okay, nobody above mistake. Oore ni wọ́n fẹ́ ṣe, ó dìbì mọ́ wọn lọ́wọ́. Kí ló dé tíjọba ò lè ṣíjú àánú pé oore làwọn ẹni fẹ́ ṣe o tó dìbì mọ́ wọn lọ́wọ́ yìí o, ẹjá wo ó ṣe fún wọn o. Kí ló táwọn ìjọba ò fojú bẹ́ẹ̀ wò ó? Àwọn ìjọba ò fún wa lóúnjẹ, ebi ń pa wá. Àwọn tí wọ́n dúdú pé àwọn fẹ́ máa fún wa lóúnjẹ, àwọn ìjọba tó kó wọn sínú ìṣòro. Àwọn ìjọba ò fún wa lómi mu, òǹgbẹ ń gbẹ wá. Àwọn tí wọ́n tún wá dúró nídùú pé òǹgbẹ ò ní gbẹ wá, tán tún fẹ́ máa fún wa lómi mu, wọ́n tún kó sí páńpẹ́ ìjọba tó mú wọn, wọ́n tún fọwọ́ òfin mú wọn. Ẹjọ́ ìbéèrè program tí mo ṣe last ni wípé tó bá jẹ́ wípé ìjọba ló lọ campaign níbì kan tẹ́yàn kan bí méjì mẹ́ta mẹ́kú, ǹjẹ́ mọ́ ń gbọ́ nínú news? Ǹjẹ́ news máa ń gbé? Bí àbí campaign kan ni wọ́n ti tẹra wọn pa tán ti lọ campaign, ǹjẹ́ máa ń gbé ẹ̀ lè gbọ́? Mo sọ fún wa lórí program tí mo ṣe last, mo ní nínú EndSARS, mo níṣẹ́ mọ iye àwọn tí wọ́n kú tí wọ́n fi kú ṣèfàjẹ́, mo níṣẹ́ gbọ́ lẹ́nu ìjọba. Ìgbà táwọn ìjọba máa sọ wọ́n ní kò sẹ́ni tó kú ni. Kí ló dé táwọn kan wá dìde àánú tán wá dìde pé àwọn fẹ́ mọ fún mẹ̀kúnnù lóúnjẹ? Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́, wọ́n ní ìlú Ìbàdàn yìí àìmọye àwọn tán wá láti ta, wọ́n ní àwọn èèyàn ti ń débi tí wọ́n fi location program yìí, ọ̀pọ̀lọpọ̀ ti ń débẹ̀ látago 4 òru, ọ̀pọ̀lọpọ̀ ti ń débẹ̀ látago 5 ìdájí, ọ̀pọ̀lọpọ̀ ti ń débẹ̀ látago 6. Appointment tí wọ́n ní fáwọn ọlọ́pàá ní pé títí aago 7 sí 8 ẹ débẹ̀. Àwọn security ò tí ì débẹ̀ tíbẹ̀ ti burst. Kí lẹ̀bi tá a fẹ́ dàrú wọn yìí? Nígbà tí ìwé ilé dẹ̀ ṣẹlẹ̀, Alhaji Oríyọmí Hamzat ó jẹ́ bànújẹ́ fún bàbá yẹn pé irú kí leléyìí, ní tó ṣẹlẹ̀ ò dùn mọ́ nínú. According to Kọ́tàlájì sọgbọ́n fún ara wọn pé wọn ò sí ńbẹ̀ lásìkò yẹn. Wọ́n pe Oríyọmí ni pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ńbẹ̀, máa yẹn dẹ̀ gbéra ó wá síbẹ̀ pẹ̀lú omijé lójú pé wàhálà ti dé, wàhálà ti dé. Máa yẹn padà láǹdì sí kómà ní ẹ̀yìn ìjọba ẹ̀ ní human feelings. Ìjọba Nàìjíríà ẹ̀ ní human feelings. Ọ̀dájú ni yín. Àwa wíta láìwí, wọ́n ní gbogbo ẹni tó bá ti tẹnu báyìí ìjọba, wọ́n ní ẹ fẹ́ máa gbé wa, wọ́n lè fẹ́ máa arrest wa, wọ́n lè fẹ́ máa kó wa
ṣé nǹkan tó kàn nìyẹn àbí kẹ́ gbọ́ ẹkún wa kẹ́ rẹ̀ wá lẹ́kún? Kí ló dé tí panipani yín ìjọba ayé ìjọba Nàìjíríà kí ló dé tí ẹ pé ta panipani yín ò fẹ́ kí wọ́n mú dà kọjá níwájú òun? Kí ló dé tẹ̀ ń gé wa lẹ́ran ẹ̀ ń rẹ́ wa lẹ́ran ẹ̀ ń gbẹ̀mí wa díẹ̀díẹ̀ ẹ̀ sì fẹ́ ká sọ̀rọ̀, ẹ̀ ń pa wá díẹ̀díẹ̀ à ń kú díẹ̀díẹ̀ ẹ̀ sì fẹ́ ká sọkún, ẹ̀ ń fi ìnira kàn wá ẹ̀ ń fi ayọ̀nù gbóná mọ́ wa ẹ̀ sì fẹ́ ká pariwo. Kí lẹ̀ ṣẹ̀ tí gbogbo àwọn olóore aláàánú ṣẹ̀yìn tó gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ aláàánú ẹ̀dá àfi kẹ́ gbógun ti àfi kó ṣubú ẹ̀yin ìjọba Nàìjíríà. Ẹ lé Sunday Igboho títí ẹ lé sókè òkun, ẹ sọ́dọ̀ olóyè Sunday Igboho Ṣàó Adéyẹmọ ẹ sọ́dọ̀ àlejò nílùú bàbá tó bí lọ́mọ ẹ̀yin ìjọba ni. Àní nínú àlá tí mo láyẹnsẹ́ àwọn ìjọba ń sọ wípé Ọlọ́run mú ẹ àti ń wá ẹ ti pẹ́ wàláhì tàláhì sùmọ́bìláhì tí n bá porókù mi kọ́ lọ́hùn. Nínú àlá tí mo ní mo láyẹn mo ń rí nínú gbólóhùn àwọn DSS pé àti ń wá ẹ ti pẹ́ Ọlọ́run mú ẹ. Ṣé ìwọ Oríyọmí bọ́tà ti ń dẹ títúmọ̀ sí wípé ẹni tí wọ́n ti ń dẹni má nìyí, ẹni tí wọ́n ti ń wá, ẹni tí wọ́n ti ń target ẹ̀, ẹni tí wọ́n ti ń ṣọ́ mistake ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó ní Oríyọmí Hamzat. Wọ́n jẹ̀jẹ̀ wá rí opportunity. Oríyọmí ṣe tiẹ̀ ó ṣe program tiẹ̀ kò ẹnìkankan ò kú ó lọ peacefully oníkálukú padà sílé ẹ̀. Ṣé bí yẹn ló wú Naomi olórí Naomi yìí tó wú lérí nìyẹn tó fi rò pé jẹ́ kí n kúkú lo inflate Alhaji Oríyọmí yìí jẹ́ kí n fi organize tèmi náà. Ó rí pé bí Alhaji Oríyọmí Hamzat bó ṣe program tiẹ̀ ó make sense ó dẹ̀ lọ peacefully tóun náà dẹ̀ ti ń ṣe rí tẹ́lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Òun náà wá lo logic yẹn. Ajá Rashida, God bless you my love. Ọmọ mi kọ́ ṣe owó dáadáa lẹ́wà ṣé ò sí ọ̀nù àdúrà yẹn àgbà o. Nam ó ló ṣeé ṣe ọkọ̀ wo ni Bálàjí Oríyọmí ṣe program tiẹ̀ tó lọ peacefully yìí jẹ́ kí n dọ́gbọ́n jẹ́ n gbé súnmọ́ jẹ́ kí mi náà lo inflate Alhaji Oríyọmí kí mi náà fi ṣàánú àwọn mẹ̀kúnnù kí n fi ṣàánú àwọn ọmọ kéèké yẹn ló fi gbé ètò yẹn gba ọ̀dọ̀ Oríyọmí. Ọlá àpòrí pé Oríyọmí ti ṣe irú ẹ̀ tó dẹ̀ succeed tó wà peaceful tí ò sí wàhálà. Ó ní Naomi náà ṣe ronú pé jẹ́ ń gbé program yìí gba iwájú tébù Oríyọmí Hamzat kí mi náà lè succeed kó lè lọ létòlétò ló ṣe gbé gbàbẹ̀. Ṣé ká ní ẹ̀ṣẹ̀ tí Oríyọmí Hamzat ti ṣẹ̀jọba àbí tó ṣe ayé òun ni wípé ó bá Naomi ó bá campaign ó bá announce ó bá publish nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pé nǹkan báyìí ó fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ wá kinní kan ẹ pọ́ ọmọ yín wá ṣí ẹ̀ṣẹ̀ tí a fẹ́ sọ yìí pé Oríyọmí ṣẹ̀ nìyẹn àbótún ní nǹkan kan míì nínú tẹ̀yìn ìjọba fẹ́ gbà níbẹ̀. Program Oríyọmí Hamzat ó ti ṣe tiẹ̀ tàgídìgbò ó ti ṣe ó ti wà successful. Tí Naomi tó bá polongo òun ló di wàhálà sí Oríyọmí lọ́rùn ṣé ẹ ti ń wá tẹ́lẹ̀ ní ẹ̀yìn ìjọba. À ń fàsìkò yìí a fi ń bẹ ìjọba Ọ̀yọ́ state bàbá wa Ṣèyí Mákindé ẹ dákun abẹ̀yìn ẹ dákun abẹ̀yìn ẹ dákun abẹ̀yìn. Mo fẹ́ kí ẹ rántí pé nígbà tí Rashida Ajah Rukayat má pè mí náà mo wà on live ó dẹ̀ tún pè mí mo kí ẹ on live ó dẹ̀ tún lọ ń dá ẹ nọ́mbà. Nígbà tí olóyè Sunday Igboho Ṣàó Adéyẹmọ mo fẹ́ kí ẹ rántí pé nígbà tí student olóyè dé àìmọye ẹnu lólóyè Sunday Adéyẹmọ ń bọ̀ o àìmọye arúgbó lólóyè Sunday Adéyẹmọ ń fún lóúnjẹ o àìmọye àwọn èèyàn lólóyè Sunday Adéyẹmọ pín oúnjẹ fún ìjẹ́ kí bí pa àìmọye ìdílé ló ń dùn nínú gbà tí Adéyẹmọ tí pírọ́blẹ́mù dé gbogbo àwọn ìdílé yẹn ló mà láì. Lé ní ọjọ́ ọdún Naomi ò láǹfààní àti ṣọdún dùnú ẹ̀yìn ìjọba ó jẹ́ kí ẹ pìtì ẹ ní kò jẹ́ kí ẹ tún dá kún ṣòro ẹ̀. Oríyọmí Hamzat lé ní ọdún ó jẹ́ kó wà nílé pẹ̀lú àwọn ọmọ ẹ jẹ́ ó ṣọdún nínú ilé ẹ̀yìn ìjọba ó jẹ́ kí ẹ ṣíjú àánú wò wọ́n
oore ni wọ́n ṣe tó dibi mọ́ wọn lọ́wọ́. ẹ wá dájú ẹni kí wọ́n lọ fi wọ́n ṣàhámọ́. ìjọba Ọ̀yọ́ state, ìjọba Ṣèyí Mákindé, à ń bẹ̀ yín ni. lásìkò tẹ́ ẹ forí yọmí sínú àhámọ́ yìí, ebi ti ń pa àwọn kan o. lẹ́ni kérésìmesì yìí ó jẹ́ kó ní àwọn kan tó rí yọmí ó fún lóúnjẹ o. ẹ fún un láǹfààní àti fún wọn lóúnjẹ o. inú ìbànújẹ́ náà náà wà o. Naomi, ó ṣeé ṣe olórí Naomi yìí, ó ṣeé ṣe kó ní àwọn èèyàn tóun náà ń fún lóúnjẹ fún Christmas o. ẹ̀yin ìjọba, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó sọ òkò ìbànújẹ́ sínú ilé olórí Naomi. gbogbo àwọn tí wọ́n máa ń fún nìkan lọ́dọọdún tí wọ́n ti ń retí pé ọdún yìí nǹkan ọdún àwọn tún ń bọ̀. Naomi ò láǹfààní àti fún wọn o. gbogbo wọn ò ṣọdún òdùnnú o. nítorí tí ṣòro bá ká láàánú ẹni, èèyàn ní ṣòro kàn. gbogbo àwọn táwọn méjèèjì ń ṣe lóore tán ṣe láàánú, gbogbo àwọn tí wọ́n fún lóúnjẹ, tí wọ́n pa lẹ́rìn ayọ̀, gbogbo àwọn tí wọ́n náwó dùnú sínú ayé wọn ó ti dúró o. gbogbo àwọn yẹn ti mà lábàáyé, wọ́n ti míìsì wọn nínú ayé wọn. àwọn gangan ní ṣòro kàn o. ẹ jọ̀ọ́ abẹ̀yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá wa wá nǹkan ṣe tọ́tọ̀ sọ̀rọ̀ yìí o. bọ́lọ̀ ń bá gbérú Oríyọmí jáde, a nírú Oríyọmí nìbàdàn, tí Ọlọ́run bá múrú ẹ̀ kan jáde nílọrin, tọ́lọ́ múrú ẹ̀ kan jáde l'Àbújá, tó múrú ẹ̀ kan jáde l'Ékòó, tó múrú ẹ̀ kan jáde l'Ọ̀ṣun state, tó múrú ẹ̀ kan jáde ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, pàápàá jùlọ Nàìjíríà yìí, mo nígbàgbọ́ pé sọ́fánẹ́ẹ̀sì wa yóò mọ níwọ̀n. àìmọye àwọn Oríyọmí Hamzat ò lówó, Naomi ò ní owó, àìmọye àwọn tí wọ́n ní láyà owó tí wọ́n ní, tí wọ́n tán lè ṣẹ́ owó wọn, tán lè fi owó táwọn yẹn ní, tí wọ́n lè fi ṣe fàájì fóbìnrin tí wọn ò dẹ̀ lójú àánú, tí wọn ò lẹ́mí àti ṣàánú. àmọ́ ìwọ̀nba tó wà lọ́wọ́ àwọn pípù yìí, wọ́n tún gbìyànjú àti fẹ́ mọ ṣàánú pẹ̀lú ẹ̀, wọ́n tún ṣàánú pẹ̀lú ẹ̀. wọ́n ní Aláàjì ẹ jẹ́ ká bẹ Ọlọ́run kó bá wa dá sí ọ̀rọ̀ yìí, káyé má béèrè ohun tí Aláàjì kò jẹ lọ́wọ́ wọn. lágbára Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run á bá wa yọ Aláàjì àti Naomi nínú wàhálà yìí. ṣe ládàbí fíìmù lójú mi. orúkọ máa ń ro Oríyọmí Hamzat. ta ló sọ bẹ́ẹ̀? Kọ́láwọlé Alimat. wọ́n ní ṣàdúà fàlàjì Oríyọmí Hamzat àti Naomi pé kọ́lọ́n kó jọ kówó lá dáadáa wọn, kó wọlá orí wọn, kó wọn yọ. ẹ̀yin ìjọba ẹ dákun abẹ̀yìn, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀yìn ìjọba náà ká tó bí Ọlọ́run. a máa ṣàdúà ṣẹ́jú méjì lórí ètò yìí lọ́sàn yìí. àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bi àwọn ìjọba náà. ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ má f'Oríyọmí Hamzat pa wá lẹ́kún o. ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ má fi Naomi, olórí Naomi, ẹ má fi pa wá lẹ́kún o. nítorí tí irú àwọn méjèèjì bá pọ̀ nínú ìlú kan, ìwọ̀nba làwọn tẹ́bi yóò mọ̀ pa o. ẹ̀yin ìjọba ẹ ní owó, ẹ ní ọlá jù wọn lọ, ẹ ṣàánú àwa mẹ̀kúnnù o. ẹ rẹ̀ wá lẹ́kùn, ẹ nómijé ojú wa nù. àwọn méjèèjì tọ́lọ́run tún wá ń lò, pàápàá jùlọ l'Ọ̀yọ́ state, Oríyọmí Naomi náà ajú àánú ló fẹ́ kó wọn sí wàhálà yìí. ẹ̀yin ìjọba ẹ bá wa ṣíjú àánú wò wọn o. ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn, ẹ dákun gbogbo abiyamọ tó bá ń wo program yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa share program yìí. ẹ̀yin náà ò ní ṣe oore ṣe o. ìwọ tó ń bá mi share program yìí, ìwọ náà ò ní ṣe oore ṣe. wọ́n ṣe oore ṣe ni. àdèlè bí èmi wọn, àìmọye pọ́blẹ́mù àdójúkọ ni wọ́n ti rí, but ẹni tá a bá fẹ́ ran ẹran ṣíṣe rere, tá a bá fẹ́ ran kò ní ṣaláìmọ̀ ṣe ni. táwọn pípì bá fẹ́ wo nǹkan táwọn ti ń rí látara oore ṣíṣe ni wọn ò ní ṣoore mọ́, àmọ́ ọlá pé a fi rán wọn ni.
jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìjọba a bẹ̀ yín ni ìjọba Ọ̀yọ́ state bàbá wa gọ́vnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run a fi Jésù Kristi a fi bẹ̀ yín ẹ̀yin ṣọdún ìdùnnú nínú ilé yín lénìí Oríyọmí ò ṣọdún ìdùnnú nínú ilé ẹ̀ olórí Naomi ò ṣọdún ìdùnnú nínú ilé ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ẹ̀yin ìjọba Ọ̀yọ́ state ẹ̀yin ṣọdún ìdùnnú ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣíjú àánú àwọn méjèèjì o ẹ jẹ́ ká wọ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wo sọ́tún sósì ẹ jẹ́ ká realize pé oore ni wọ́n ṣe tó dìbì mọ́ wọn lọ́wọ́ oore ni wọ́n ṣe ló dìbì mọ́ wọn lọ́wọ́ o Ọlọ́run má jẹ́ á ṣe oore ṣe o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ẹ̀yin náà ò ní ṣe oore ṣe o èmi náà ò ní ṣe oore ṣe o onínúure Ọlọ́run á kó yọ Ọlọ́run nìkan ló nígbà púpọ̀ Ọlọ́run ló lè kó Oríyọmí Hamzat anígbàgbọ́ pé Ọlọ́run ló lè kó yọ àti Naomi anígbàgbọ́ pé Ọlọ́run ló lè kó wọn yọ amẹ́yìn ìjọba yìí gangan lọ́lọ́run máa lò fún wa o tẹ́ máa fi yọ wọ́n nínú àdánwò yẹn dákun Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá yọ wọ́n nínú ìṣòro tán wà yìí ẹ̀yin kan náà ló máa fọwọ́ tọ́lẹ̀mí tẹ́ fi yọ wọ́n kúrò níbẹ̀ bàbá Ṣèyí Mákindé gọ́vnà Ṣèyí Mákindé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú wa o ẹ má jẹ́ kó lórí àwọn méjèèjì ẹ má jẹ́ kú sípò ká I can't stop crying seriously since the day the issue starts my heart is very heavy Almighty God will take control olórí kan kò ní kú sí ipò ìkà olórí Naomi and Oríyọmí Hamzat will be free inshallah ta ló sọ bẹ́ẹ̀ Ọmọ́táyọ̀ Àmàó ló ṣe ládùúà bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀yin nìkan lẹ wà nínú ìbànújẹ́ yẹn látijọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la wà nínú ìbànújẹ́ wallahi alazim èmi ò jẹ àǹfààní Oríyọmí rí àmọ́ àwọn tí wọ́n jẹ àǹfààní lára Oríyọmí wọ́n tó millions mi ò jẹ àǹfààní Naomi rí àmọ́ àwọn tí wọ́n jẹ àǹfààní lára Naomi wọ́n tó millions ẹ dákun ẹ̀yin ìjọba ẹ dákun ẹ dákun ẹ dákun tálájú Oríyọmí bá ti ṣẹ̀yìn tẹ́ ti ń wọ opportunity ẹ fẹ́ fi mú un tẹ́lẹ̀ ẹ dákun ẹ mọ́ lu ilé yìí o ẹ jẹ́ kí gbogbo wa ọjọ́ rántí pé Ọlọ́run ọba tó ju gbogbo wa lọ ń bẹ nínú sánmọ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ ṣàánú wa o ẹ wo iye ẹ̀mí tẹ́bi ti ń pa lọ́wọ́lọ́wọ́ lórí pé ẹ ti mú Oríyọmí ẹ ti mú Naomi ẹ wo iye ẹ̀mí tí wọn ò ṣọdún ayọ̀ lórí pé ẹ ti mú Oríyọmí ẹ ti mú Naomi o ẹ wo iye ẹ̀mí tó wà nínú ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí pé nítorí pé ẹ ti mú Oríyọmí ẹ ti mú Naomi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa ẹ ṣàánú àwa mẹ̀kúnnù ní kẹ́ ẹ ṣàánú kẹ́ ẹ fi bá wa dá wọn sílẹ̀ ẹ ṣàánú àwa mẹ̀kúnnù ẹ fi bá wa dá wọn sílẹ̀ ẹ ṣàánú àwa tá a ní ẹ fi bá wa dá wọn sílẹ̀ ẹ ṣàánú gbogbo àwa tí wọ́n rẹ̀ lẹ́kún àwa tí wọ́n ń fún lóúnjẹ àwa tí wọ́n náwó dùn sínú ayé àwa ní kẹ́ ẹ ṣàánú ẹ jọ̀ọ́ ẹ fi bá wa dá wọn sílẹ̀ ìjọba jọ̀ọ́ a bẹ̀ yín ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni afọlọ́run bẹ̀ yín àfànẹ́bí bẹ̀ yín àfi Jésù Kristi àfi bẹ̀ yín àfà àwọn ọmọ yín àfi bẹ̀ yín o àfà àwọn orí ìyàwó yín àfi bẹ̀ yín ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ bá wa síjú àánú wò wọ́n àwọn kan tá a tún rí pé wọ́n já láàánú wa tá a bá níṣòro tá a lọ ń sábà àwọn ilẹ̀ tó ti mú yìí o àwọn aláàánú kan tá a ní tá a lọ ń sábà tí ṣòro bá dé àwọn ilẹ̀ tó ti múlẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ wọlá gbogbo orí kọ̀ọ̀kan tó lọ ń sábà Oríyọmí toríyọmí bá sùn tó bá jí láàárọ̀ àwọn èèyàn ni wọ́n jí àwọn èèyàn ilẹ̀kùn kókókókó àwọn èèyàn ni ó jí láwọn tí wọ́n need help tí Naomi bá sùn láàárọ̀ tó bá jí àwọn tí wọ́n need help ni wọ́n jí irú ipò wo lẹ fẹ́ kí irú àwọn ènìyàn wà ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíjú àánú wò ẹ bá wa dá wọn sílẹ̀ ẹ bá wa ṣíjú àánú wò wọn ẹ dákun ẹ má jẹ́ kó lóore wọn kú sípò ká gbogbo ẹ̀yin bloggers olórí burúkú gbogbo ẹ̀yin bloggers tí ẹ ní látúbọ̀tán gbogbo ẹ̀yin bloggers tó yẹ pé ẹ ní ṣe oríire tọmọtọmọ tẹ́ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí bá láàárọ̀ bá ní kó dáa fún yín ọlọ́sàn ò ní jẹ́ oyè yín gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lórí Naomi tẹ́ ló fi àwọn ọmọ ọlọ́mọ dájọ́ ní ó ṣe gbàṣàwó ní
oníkálukú yín nígbà tí ṣẹlẹ̀ oníkálukú yín lẹ wá mú mọ̀ràn orí burúkú wá kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ organize kí nìyẹn dáadáa olórí ibú ara yín ṣe bẹ́ẹ̀ náà lówó lọ́wọ́ ẹni mélòó lẹ ṣàánú ní street ilé bàbá yín ẹni mélòó ló benefit nínú oore yín ní street ilé màmá yín nínú family house yín ẹni mélòó ló benefit nínú oore yín ẹ̀yin bloggers òfò tẹ́ ẹ̀ ní látúbọ̀tán rẹ̀ ẹni mélòó gan ni wọ́n gan ṣàánú you these foolish bloggers ẹni mélòó lẹ ń ṣàánú who benefit from you ẹni mélòó lẹ dá lọ́lá ẹni mélòó lẹ palẹ́rìn ayọ̀ ẹni mélòó ló sunkún wọlé yín tó bẹ̀rìn jáde irú yín lẹ wá tó akóra yín jọ lẹ wá ń sọ rubbish nípa lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí àwọn ìjọba ń wò wá lórí social media bíbélì sọ pé ẹni tó bá ṣàánú á rí àánú gbà ọlọ́run á ṣàánú àwọn méjèèjì ní agbára Jésù Yẹmí Smart àwọn náà sọ bẹ́ẹ̀ ẹ̀yin bloggers tẹ́ ń gbéròyìn orí burúkú tẹ́ ń sọ̀rọ̀ wèrè nípa Oríyọmí Hamzat ní tó ṣẹlẹ̀ yọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bloggers kan ní yín dùn ẹ̀yin bloggers tẹ́ ń sọ rubbish àtẹ̀yin pastor fò tẹ́ ń sọ rubbish nípa Naomi ní tó ṣẹlẹ̀ yìí inú yín dùn àbí let me ask you a question mo dẹ̀ ti bèrè tẹ́lẹ̀ náà ni pé ask yourself ẹni mélòó ló ń benefit lára ẹ̀ ẹni mélòó ló ń ṣàánú ẹni mélòó ló ń ṣoore fún inú ìdílé ìyá àti bàbá ẹ̀ ẹni mélòó ló ránṣẹ́ fún ẹni mélòó ló sọ̀rọ̀ ẹ̀ dáyọ̀ ẹni mélòó ló tarẹ́ rẹ́rìn ayọ̀ kò sí o ẹ̀yin lẹ wá sórí social media lẹ wá ń sọ rubbish àwọn ìjọba ń wo social media gbogbo bí ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ gbogbo tó ní kálukú bá ń sọ ni wọ́n mọ̀ papọ̀ ni wọ́n mọ̀ kó pọ̀ tó yẹ kí ẹ jẹ́ ká ròyìn àwọn ẹni yìí kì í ṣe pàǹfẹ́ ní ròyìn wọn dáadáa wọ́n ṣe dáadáa ni tó yẹ ká jẹ́ ká sọ̀rọ̀ gidi nípa wọn ẹ̀yin blogger kan kóra àwọn yín jọ ẹ̀ ń sọ̀rọ̀ àbúrú ẹ̀yin nu ọlọ́run mo wá fẹ́ ṣàdúrà ṣẹ́jú méjì kí n tó mọ kó lórí ètò yìí ìṣẹ́jú méjì mo fẹ́ ṣàdúrà ṣẹ́jú méjì fún Alhaji Oríyọmí Hamzat àti fún Naomi àti fún gbogbo àwọn ṣoore-ṣoore tí wọ́n bẹ nínú problem mo fẹ́ ṣàdúrà ṣẹ́jú méjì fún wọn àdúrà ṣẹ́jú méjì ẹ fún mi ní 1 second. ẹjọ́ mo bẹ̀ gbẹ̀yìn abiyamọ tẹ́ wà lórí program yìí àdúrà yẹn ṣẹ́jú méjì péré ni èmi ní kọ́kọ́ ni mo fẹ́ ṣe mo fẹ́ kájọ panupọ̀ kájọ pawọ́pọ̀ kájọ pẹ̀mí pọ̀ kájọ fi ṣe ìwọ abiyamọ tó bá fi tẹ̀mítẹ̀mí taratara tọkàntọkàn tó bá fi ṣe àdúrà tí mo fẹ́ sọ yìí mo ṣe ládùúrà pé gbogbo ìgbà tí wọn náà bá lò nínú ayé ò ní kó sí páńpẹ́ ayé mo ṣe ládùúrà pé àwọn ọmọ rẹ ò ní ṣẹ̀wọ̀n àwọn ọmọ rẹ ò ní bógun lọ àwọn ọmọ tiẹ̀ náà ò ní kó sínú ìdààmú ìwọ náà ò ní kó sínú ìdààmú ò ní kó sínú wàhálà ẹ jẹ́ kájọ pa ọkàn wa pọ̀ gbogbo ìwà abiyamọ Ànábì ní kàmọ́ tàdúlù tó dànù wọ́n kàmọ́ tààmàlì tó jìzà alìjàzá ò lẹ́sàn ilá lẹ́sàn gbogbo wọ́n tó bá ti nà kàkà sọ́mọ làkejì wọ́n ní 19 tó kù ó mọ̀ jẹ́ tiẹ̀
gbogbo wọn tó láǹfààní tó wà lórí program yìí mo fẹ́ kí ẹ jẹ́ kájọ pa ẹ̀mí pọ̀ kájọ ṣàdúrà yìí Foríyọmí Hamzat àti Naomi gbogbo wọn tó bá fi tẹ̀mítẹ̀mí bá mi ṣe àdúrà yìí ìwọ náà ò ní bọ́ sínú ìṣòro ò ní bọ́ sí páńpẹ́ ayé ò ní ṣẹ̀wọ̀n ayé ò ní ṣẹ̀wọ̀n ìjọba ò ní ṣẹ̀wọ̀n Ọlọ́run ẹ̀wọ̀n Ọlọ́run ló lágbára jù béèyàn bá ṣẹ̀wọ̀n Ọlọ́run kò ní bọ́ Mokadam Ismail lágbára Ọlọ́run ọ̀rẹ́ mi alálùbáríkà láti ìlú Ìwó ọmọlódù ọba ọmọ atẹ́nigbọ́rẹ́ aburú ò ní ṣe yín gbogbo owó tí ó bá fi tẹ̀mítẹ̀mí tí ọkàn tọkàn tó o bá mi fi ṣe àdúrà tí mo fẹ́ ṣe yìí mo ṣe ládùúà fún wọn náà pé o ò ní ṣẹ̀wọ̀n ayé o ò ní ṣẹ̀wọ̀n Ọlọ́run o ò dẹ̀ ní ṣẹ̀wọ̀n ìjọba gbogbo tí ń jẹ́ àdánwò tí táyé máa fi ń kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ni lọ́wọ́ áńkọ̀pù sí ni lọ́wọ́ lọ́tún lósì kò ní wọlé tó ẹ kò ní wọlé tó ọmọ ẹ o kò dẹ̀ ní wọlé tó èmi náà dákun bá mi fi ọkàn tọrọ àdúrà mo fẹ́ ka ayù dáfíù 3 péré náà ni mo fẹ́ ka máa kà lámúnà ṣẹ̀rá àlámútàrà kì í fà sí àníyàn ni pé tí a bá ti ń kà á àníyàn tí wo mọ̀ dà níbi tó wà yẹn tó ti láǹfààní àti mọ̀ wò mí yìí wá bí amọ́ tó ń wò mí àdúrà tó mọ̀ bá mi fi ọkàn ṣe ní pé Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ ìwọ lọ́ba tó tú ànábì wa Ayúbà sílẹ̀ ìwọ lọ́ba tó tú Yúsúfù sílẹ̀ Ọlọ́run kó jọ bá wa tú Oríyọmí Hamzat Ọlọ́run bá wa tú sílẹ̀ ní ìṣòro tó wà yìí Naomi Ọlọ́run bá wa tú wọn sílẹ̀ nínú ìṣòro tó wọ́n wà yìí àdúrà tí wo mọ̀ bá mi ṣe níbi tó jókòó sí yẹn ni Ajah Latifa Ibrahim longest time àdúrà tó mọ̀ bá mi ṣe nìyẹn níbi tó ti ń láǹfààní àti máa gbọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni wọ́n ní ẹni tí ìwọ bá ní ìkápá láti ṣe ìrànlọ́wọ́ fún wọ́n lé ẹni òun náà lẹ́ni kejì ẹ kò sí ìrànlọ́wọ́ tí a fẹ́ ṣe fún Oríyọmí Hamzat àti Naomi olórí Naomi kò sí ìrànlọ́wọ́ tá a lè ṣe fún wọn nípò tí wọ́n wà yẹn lẹ́yìn ká fi àdúà ká fi jagun fún wọn nítorí kò sí ń tágbára àdúà ọ̀kátì kò sí ń tágbára àdúà ò lè ká gbogbo ń táyé bá ti rò pó ti tán béèyàn bá ní má dúà dáadáa Ọlọ́run lágbára àti yí padà àwọn ìjọba tí wọ́n ń tán fi gbogbo ẹ̀ bá Ọlọ́run lágbára lórí wọn ó dẹ̀ lágbára lórí wọn láti ṣe ohun gbogbo ó lágbára táwọn ìjọba ayé bá ní mo mú Oríyọmí mo mú sátìmọ́dé mo mú sínú ìpamọ́ mo mú Naomi mo mú wọn sínú ìpamọ́ tíjọba ayé á sọ bẹ́ẹ̀ ìjọba ọ̀run lágbára láti tú sílẹ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká gbàgbé níjọ́ kìíní àná tíjọba ayé mú Ọbásanjọ́ ìjọba ayé mú Ọbásanjọ́ wó fi sínú àtìmọ́lé àmọ́ ìjọba ọ̀run tú Ọbásanjọ́ sílẹ̀ nínú ẹ̀wọ̀n ó wá dá Ọbásanjọ́ padà sórí ipò ó ṣe tí ò lérò pé òun lè ṣe nínú ayé Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ò tí ì kú lórí ìtẹ́ ẹ jẹ́ ká jọ kún fún àdúrà ẹ jẹ́ ká máa fi àníyàn ká máa fi tọrọ àdúrà lórí ètò yìí lọ́sàn yìí pé Ọlọ́run dákun Ọlọ́run jọ ibi tó ti láǹfààní àti mọ̀ ẹni tó ń wò mí láti London ẹni tó ń wò mí láti America láti Germany láti Canada láti France láti Italy láti Saudi láti Nigeria níbikíbi tó ti láǹfààní àti mọ̀ wò mí Ọlọ́run wọlá pé ibi tó ní kálukú wa wà ọlá pé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ láwà ibi tí ò jọra wọn láwà gbogbo àdúrà tá a bá ṣe lọ́sàn yìí Ọlọ́run ó bá wa dá gbogbo ẹ̀ papọ̀ yóò bá wa fi yọ Oríyọmí àti olórí Naomi yóò bá wa fi yọ wọ́n nínú ìṣòro tí wọ́n wà yìí yóò fi yọ wọ́n nínú ìdààmú tí wọ́n wà àti gbogbo àwọn tí wọ́n wà nínú ìdààmú bẹ́ẹ̀ ìdààmú kò mọ́ wọn kò mẹ́sẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kó jọ kó bá wa yọ gbogbo wọn oníkálukú wa mọ̀ fẹ̀mí tọrọ àdúrà ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà kó sí páńpẹ́ ayé tó o fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà ṣẹ̀wọ̀n ayé tó o fẹ́ kó ṣẹ̀wọ̀n Ọlọ́run tó o fẹ́ kó ṣẹ̀wọ̀n ìjọba tí wọn náà dẹ̀ fẹ́ ṣẹ̀wọ̀n ayé tó o dẹ̀ fẹ́ ṣẹ̀wọ̀n Ọlọ́run tó o fẹ́ ṣẹ̀wọ̀n ìjọba ìwọ náà mọ̀ bá mi ṣe àdúrà fáwọn méjèèjì níbi tó ti láǹfààní àti mọ̀ gbọ́ mi lọ́sàn yìí pé àdúrà tó mọ̀ ṣe náà ni pé Ọlọ́run dákun Naomi àtOríyọmí Ọlọ́run bá wa kó wọn yọ nínú ìdààmú yìí gbogbo àwọn ìjọba tí wọ́n dúndùn páwọn ò nígbà yẹn Ọlọ́run bá wa fi ọwọ́ tọ́ wọn lọ́kàn bá wa fi ọwọ́ tọ́ wọn lọ́kàn fọwọ́ tọ́ wọn lọ́kàn
kí wọ́n dá wọn sílẹ̀. ọlá bisimilahi rahman rahim allahumma ya hayyu ya kayyumu ya rafiu ya qahir ikramani aradna bidurin bikarka ya man arajal adama min aljannati wa aradahu wa ya man darra aiba wa shifahum wa ya man jala adda al musa wa najahu wa ya man rafa isa ila samahi wa ya man jala yunus fi batn huti wa kharajahu wa ya man najanu wa qaumahu mimma yatufani naji Oriyomi àti olórí Naomi wàyà mọ sálímà Ibrahim aminari namurudi سلمنا من كل الفزع والوزن والهم والجم والدور والشار والفقر والمرد ومن كل ذي شار ومن جميع مصاحب الدنيا والآخرة يا ريم الراحمين ويا من رجا يوسف من غاية بات جنبو واسنا وبلوسنا يا قديم الإنسان كالقديم يا دائم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النذير وأيوب إسناد ربه ونعم سنيا دوري وانت ريام رأيمنا واستجبنا له وكشفنا ما بي من دوري واتينا ولا ومثله ما رحمة من عندنا وذكره للعابدين بسم الله الرحمن الرحيم اللهم يا حي يا قيوم يا رافع يا قاهر اكرمن أردنا بدوري بكرك يا من أراد الآدم من الجنة وأرده ويا من دور أيوب وشفاه ويا من جعل أداء لموسى والنجاه ويا من رفع عيسى إلى السماء ويا من جعل يونس في بطن حوت وأخرجه ويا من نجا نوح وقومه مما يطوفان نجي أوريومي أمزات wa olórí Naomi wa ya man salima Ibrahim min nari namrud sallimna ya Allah min kulli al-fazahi wal huzni wal hammi wal gammi wad duri wa shari wal fakri wal mardi wa min kulli zi shari wa min jami musahib ad-dunya wal akhirah ya aryam rahimina wa ya man araja yusufa min gayabat jumbu wa sana wa balusna ya qadim al-insan kal qadimi ya daim ya kayyum ya karim hasbunallahu wa ni'mal wakeel wa ni'mal mawla wa ni'man nazir wa ayuba isnada rabbahu anni masani aduri wa tari amara yimina wastajabna la wakashafna ma bi min duri wa tadan wala wa mislahu ma ramata min indina wa sikrahu lil habib bismillahir rahmanir rahim allahumma ya hayyu ya qayyum ya rafiu ya qahir ikman aradna biduri bikarka ya man arajal hadama min aljannati wa aradahu wa ya man dara ayuba wa shifahu wa ya man jala dal musa wa najahu wa ya man rafa isa ila السماء ويا من جعل يونس في بطن حوته وأخرجه ويا من نجا نوح وقومه مما يطوفان نجي أوريومي أمزات وأولوري ناومي ويا من سلم إبراهيم من نار نمرود سلمنا يا الله من كل الفزع والوزن والهم والغم والدور والشار والفقر والمرد ومن كل ذي شار ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين ويا من رجا يوسف من غابر توم واسنا وبلوسن يا قديم الإنسان كالقديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النذير وأيوب إسناد ربه أني مسني دوري وأنت أرحم الراحمين واستجبنا له وكشفنا ما به من دور واتينا ولا ومثله ما رحمة من عندنا وذكره للعابدين بسم الله الرحمن الرحيم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم اللهم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم اللهم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في التضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في التضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في التضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعله كعصف مأكول Oriyomi dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi Ọlọ́run Oriyomi dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi Ọlọ́run Oriyomi dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi
ọlọ́run bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Oríyọmí dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi. Ọlọ́run Oríyọmí dọ̀wọ́ rẹ pẹ̀lú olórí Naomi. Ọlọ́run jọ̀ọ́ bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Ọlọ́run wọlá orúkọ rẹ tí jẹ́ Allahu. Ọlọ́run wọlá ọ̀rẹ́ rẹ Ànábì Muhammad. Ọlọ́run wọlá omi rẹ bírí sẹ́mi. Ọlọ́run wọlá kúrí ìyanu rẹ tó sọ fún Muhammad. Ọlọ́run wọlá Táórátà rẹ pẹ̀lú Ìnjílà. Ọlọ́run wọlá Ìnjílù rẹ pẹ̀lú Sàbúrà. Ọlọ́run wọlá ìran mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n mọ Káàbà. Ọlọ́run wọlá omi rẹ obìrí sẹ́mi. Ọlọ́run wọlá òkè àṣẹ Jábálì Túrù. Ọlọ́run wọlá òkè àṣẹ Jábálì Uhudu. Oríyọmí dọ̀wọ́ rẹ Allahu Latifu. Naomi dọ̀wọ́ rẹ Allahu Latifu. Dákun bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Má jẹ́ kí olóore wọn kó kú sípò ìkà. Ọlọ́run à ń bẹ̀ ọ́ ní dákun Oríyọmí dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi. Ọlọ́run Oríyọmí dọ̀wọ́ rẹ pẹ̀lú Naomi. Aláàánú ayé dọ̀wọ́ rẹ Oríyọmí Hamzati. Ọlọ́run aláàánú ayé dọ̀wọ́ rẹ olórí Naomi. Dákun bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Dákun bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Dákun bá wa tú wọn sílẹ̀ abẹ́ ọlọ́run. Nínú ìdájọ́ àwọn òṣèlú pẹ̀lú àwọn ìjọba. Nínú ìdájọ́ àwọn òṣèlú pẹ̀lú àwọn ìjọba. Nínú ìjọba àwọn alágbára pẹ̀lú àwọn ìjọba. Nínú ìdájọ́ àwọn lọ́yà yìí pẹ̀lú àwọn ìjọba. Dákun bá wa Toríyọmí sílẹ̀ à ń bẹ̀ ọlọ́run. Bá wa tú Naomi sílẹ̀ abẹ́ ọlọ́run. اللهم يا من أزدر الجميل وستر القبية ولم يعز بالجليل ولم يتيك ستر ويا عظيم العفو ويا أحسن تجاوز ويا واسع مغفرة ويا باسع لنا برحمته ويا سميع كل نجوى ويا متع كل شكوى ويا كريم الصفي ويا عظيم المن ويا موكل الأثرات ويا مبتدئ بالنهام قول الاستقاق يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رغبة أسألك الله سوى الكتب بلاه الدنيا ولا بأصحاب النار ولا بأصحاب الدنيا ولا بأصحاب القبر ولا بأصحاب يوم القيامة يا رب العالمين. يا الله يا حنان يا منان يا ديان يا سلطان. إنما أمرنا أن أراد شيئا أن يقول له فيكون. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع الدعاء. ربنا تقبل منا إنك أنت المجيب الدعاء. ربنا تقبل منا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. gbogbo yín tẹ́ fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tẹ́ fi ṣàdúrà yẹn Ọlọ́run á jẹ́ kádùá tí yín náà gbà. Gbogbo ẹ̀yin tẹ́ fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara tẹ́ fi ṣàdúrà yẹn ẹ̀yin náà ò ní rí kú ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tẹ́ fi ṣàdúrà yẹn àwọn ọmọ yín ò ní ṣẹ̀wọ̀n. Gbogbo ẹ̀yin tẹ́ fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara tẹ́ fi ṣe àdúrà yẹn ẹ̀yin náà ò ní kó sí páńpẹ́ ayé. Gbogbo ẹ̀yin tẹ́ fi tọkàntọkàn tẹ́ fi tẹ̀mítẹ̀mí tẹ́ fi taratara tẹ́ fi ṣàdúrà yẹn gbogbo kíbi táláàánú yín bá wà aláàánú yín ò ní ṣẹ̀wọ̀n. Ọmọ aráyé ò ní má láàánú yín so. Àwọn aláàánú yín ò ní kó sínú ìdààmú nítorí táláàánú ẹni bá ti kó sínú ìdààmú definitely wọn ò lè rí ẹ̀yin náà yẹn náà ò lè ní rí àánú gbà nìyẹn. Mo ṣe ládùúrà fún gbogbo owó ojú tó ń wò mí tá a fi tọkàntọkàn tá a jọ fi ṣàdúrà yìí tá a jọ fi tẹ̀mítẹ̀mí tá a jọ fi ṣàdúrà yìí aláàánú rẹ ò ní kó sí pòkà aláàánú rẹ ò ní kó sí páńpẹ́ ayé aláàánú wa ò ní kó sí pòkà aláàánú wa ò ní kó sí páńpẹ́ ayé aláàánú wa ò ní bọ́ sínú ìdààmú aláàánú wa ò ní bọ́ sínú wàhálà aláàánú àwọn ọmọ wa ò ní kó sínú ìdààmú aláàánú àwọn ọmọ wa ò ní kó sínú wàhálà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ni ò bá ti ló jẹ́ kó ti ṣoríire àmọ́ aláàánú ẹ̀ ti kó sínú ìdààmú ni. Ọ̀pọ̀lọpọ̀ ni ò bá ti là nínú ayé aláàánú ẹ̀ ti kó sínú ìdààmú ni. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti mókè nínú ayé aláàánú ẹ̀ ti kó sínú wàhálà ni. Ọlọ́run mo bẹ̀ ọ́ fún gbogbo ẹ̀yin ojú tẹ láǹfààní àti máa wò mí lákòókò yìí mo ṣe ládùúrà fún ẹ̀yin náà àtẹ̀yin àtàwọn ọmọ wa àtàwọn ọmọ wa aláàánú wa ò ní kó sípò kà
aláàánú wa ò ní kó sínú ìdààmú, aláàánú wa ò ní kó sínú fìtínà, aláàánú wa ò ní kó sínú wàhálà, aláàánú wa ò ní kó sínú pọ́njú. Ọlọ́run dákun ṣàánú wa, gbàdúrà wa o, àdúrà wa lórí Oríyọmí Hamzat Ọlọ́run jẹ́ kó gbà. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ọdún báyìí, gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ wà lórí ìkànnì pẹ̀lú mi lénìí, mo kí yín pé happy Christmas ní agbára Ọlọ́run. Ọlọ́run ò ní fọdún eléyìí ṣàṣemọ fún yín, Ọlọ́run ò ní ṣọdún eléyìí lọ́kàn tó kù tẹ́ ẹ máa ṣe nínú ayé o. Ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, nínú owó, nínú ọlá, nínú ìdùnnú, nínú ìfọ̀kànbalẹ̀, nínú àìkú ti ṣe baálẹ̀ ọrọ̀ lágbára Ọlọ́run. Ọba tí ó fi ìbànújẹ́ kàn yín kó tó dé ní ọjọ́ ọdún,